tí wọ́n wá fijọ́ kan sọ́ọ́rí jáde wípé ọmọ àgbàlagbà ni mí authority ni mí ẹ̀rẹ́ yìí tẹ́ ń rí ń pé authority òun ti ya wèrè. èyí tó ń ṣe bí authority bí authority kì í. kódà kó jẹ́ pé àwọn ẹni rẹ ni wọ́n bí sàmá wà ládùn lòun. bíkúbi ni wọ́n bí wèrè ní è. ọjà ambassador rẹ fáwọn tó bí òun. kò jẹ́ aṣojú rẹ fáwọn tó bí. وبجاء رسول الله وسادات الأولياء ندرى يا نعم المولى. أجيك يا الله أكبر. الله أكبر. يا شوم أقول يا أقول رافع لكم أقول رافع أقول كدارا أقول جارين كده. Ká tún pé Allahu Akbar ẹ jẹ́ kó báyìí. Ẹ já tún wíbẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ilé tẹ́ ń bẹ níwájú yìí. Àwọn àlùfáà wa àgbà tí wọ́n ń bẹ níwájú yìí. Orúkọ tèmi a máa jẹ́ Abdulwasi Salman Atayese ọmọ bàbá Lágége. Orúkọ àwọn àlùfáà wa àgbà gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n látànádò ní dọ̀la. Òun náà ni àwọn àlùfáà wa àgbà fadilatuhu الشيخ عبد الواسع سلمان Atayese JAQMAL أسد الواعظين ọmọ bàbá Lágége. Ibi tí a wà yìí, a wà nínú ilé ìpìlẹ̀. A wà nínú ilé ìpìlẹ̀. Ìyá yìí gan ni wọ́n ń pè l'authority. Ìyá yìí gan ni wọ́n ń pè ní authority. Fake authority lèyí tó ń wíhun. Fake authority lèyí tó ń gbọ́ òun. Àbá àwa yá Latif, àbá yìí kú mẹ́rin. Ìyá jókòó báyìí. Àdúrà tá a ṣe yìí, àdúrà tọ́lọ́run ti gbà ni. Àbúrò tá a ṣàdúrà nìkan lọ àwọn ẹni Ọlọ́run wọlé, àbáwa Al-Asadi, àbáwa Yá Latif, àwọn náà tún wọlé. Ahlan wa sahlan bikum. Àbáwa Sálẹ̀ Kòtò náà tó rèé, ẹ mọ̀ wá dáadáa sí i. Inú ilé agbára aláwa yìí. Inú ilé agbára aláwa yìí. Agbára Al-Qur'an. Agbára Al-Qur'an. Ibi tí Al-Qur'an sọ̀kalẹ̀ sí. Ibi tí Al-Qur'an sọ̀kalẹ̀ sí. Ibi táwọn ẹni Ọlọ́run sùn. Ibi àwọn ẹni Ọlọ́run sùn. Ibi tí ẹ̀jẹ̀ rẹ̀, ilẹ̀ rẹ̀, turba rẹ̀, turbatun tayyiba. Ibi tí yẹ̀pẹ̀ lẹ́bẹ̀ tó já sí pé àtẹ̀jẹ̀ ẹbẹ̀ náà ẹ̀jẹ̀ tó mọ́ ni yẹ̀pẹ̀ tó mọ́ ni. Iná aláwa yìí. Iná aláwa yìí. Lọ́dọ̀ àwọn ìyá wa àgbà almarhuma. Lọ́dọ̀ àwọn ìyá wa àgbà ẹni ìkẹ́ni ẹni àforíjì ni. Àfà. Alfa. Àgbà àfà. Àgbà àfà. Nínú àwọn àfà Ìlọrin. Nínú àwọn àfà Ìlọrin. Ìyá wa àgbà, ìyá wa Ruqayya Batimoluwaisi. Ìyá wa ajá wa Ruqayya Batimoluwaisi. Èyí jẹ́ pé a pè ìyá wa kan kú kọ́. Kìí ṣe pákà pé ìyá wa kan kú kọ́. Ọ̀kan náà àwọn àfà wa àgbà ló kú. Ọ̀kan náà àwọn àfà àgbà ń lù Ìlọrin ló kú o. Ọ̀kan náà àfà àgbà nílọrin. Ọ̀kan náà àfà àgbà ńlọrin. Ọ̀kan náà ṣe àfà Alimi. Ọ̀kan náà ṣe àfà Alimi. Nílọrin. Nílọrin. Ọ̀kan náà tó bùn wa tí ó bùn lú mi nírú ẹ̀. Ọ̀kan náà tó bùn wa tí ó bùn lú mi nírú ẹ̀. Kò bùn lú mi nírú ẹ̀. Kò bùn lú mi nírú ẹ̀. Ìyá wa Batimoluwaisi. Ní ìyá wa ajá wa Ruqayya Batimoluwaisi. Tí gbogbo àwọn ẹni Ọlọ́run níjẹ̀ta nítàná tí gbogbo wọn dá àlùbáríkà ṣẹ̀tọ̀ Ọlọ́run wọn dájọ́ wọn wá pọ̀ sí wọn lára. Gbogbo àwọn ẹni Ọlọ́run níjẹ̀ta níjẹ̀rin àti tàná wọ́n wá dá àlùbáríkà ìjẹni Ọlọ́run wọ́n sì dá àjọ sí wọn lára. Bẹ́ẹ̀ bá ń wo súra wọn tẹ́ ẹ bá ń wò wọn. Bẹ́ẹ̀ bá ń wo súra wọn lójú ayé wọn. Ẹ máa rí wípé ìyá yìí ṣe èèyàn bíi tiwa. Ẹ máa rí pé ìyá yìí ṣe èèyàn bíi tiwa. Wọ́n kì í So ṣe Yá Latif. lásán ìtumọ̀ ẹ̀. Èèyàn bíi tiwa kọ́. Èèyàn bíi tiwa yìí kọ́. Inú àwọn khawasun nas. Nínú àwọn ẹ̀sà èèyàn. Àwọn tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ dá inú ẹ̀ ni wọ́n wà. Àwọn tó lùwà mísà dá iná ni wọ́n wà. Ó ti sọ fún wa nínú àyà pé wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. Rabbuka yakhluqu Ma yasha'u wa yakhtar. Al-Asadi sókè mọ́ yà yìí. Subhanallah wa ta'ala. Ìjọ Ọlọ́run fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Ìjọ Olúwa mi fẹ́ sọ̀rọ̀ yìí. Kò dákọ̀ Allahu. Kò dárúkọ Allahu. Rabbuka. Rabbuka ọba rẹ ló wí.
ọba rẹ̀. ọlọ́ba rẹ̀ ìwọ náà ti mọ̀ pọ́ bá tiẹ̀ tí wọ́n gbà fóun náà ni Allahu. bẹ́ẹ̀ni yakhluqu ma yasha. Yakhluqu ma yasha. ẹ̀ńtọ́ bá wù mí ní ìdálé èèyàn tẹ́nìkan ò lè yẹ̀ mí lọ́wọ́ wò. ìtọ́ wù mí ní ìdálé ẹ̀dá tẹ́nìkan ò lè yẹ̀ mí lọ́wọ́ wò. mo lè dá ẹlòmíì ní apàyàn. mo lè dá ẹlòmíì lápàyàn. mo lè dá ẹlòmíì lólè. mo lè dá ẹlòmíì lólè. mo lè dá ẹlòmíì lálábùrú èèyàn. mo lè dá ẹlòmíì ní ayé èèyàn. mo lè dá ẹlòmíì lẹ́ni tí ó máa bàlú jẹ́ tí ó bàyé jẹ́. mo lè dá ẹlòmíì lẹ́ni tí ó máa bàlú bàyé jẹ́. ara ìtumọ̀ yakhluqu ma yasha o. ìtumọ̀ yakhluqu ma yasha o. ẹ kàn barabalẹ̀ ẹ kàn dá yín lẹ̀ sáyé ẹ kàn máa hara yín lè mà. àmọ́ wáyà qatar nínú bẹ́ẹ̀ ti pọ̀ tóun àwọn kan ń bẹ tí máa yọ láàrin yín tó jẹ́ pé èmi Ọlọ́run mo fẹ́ lò wọ́n ọ̀rí wí má di àfáà yìí. àwọn kan bẹ nínú bí mo ti sàyín lẹ́sà nínú ẹ̀dá àwọn kan wá ń bẹ títún máa dá iyọ ní àdásà lẹ́sà tó já sí pé èmi Ọlọ́run ọba ni mo fẹ́ lò wọ́n. èmi mo nídìí wọn èmi gangan mo fẹ́ lò wọ́n fúnra mi. mo nídìí wọn èmi gangan mo fẹ́ lò wọ́n fúnra mi. sẹ́mi àyè pé bẹ́ẹ̀ bá bíúdì nǹkan tọ́pọ̀ ọba kọ́lé tọ́pọ̀ alẹ́ yìí gan èmi gan mo fẹ́ gbé yàrá. eléyìí gan yàrá yìí gan èmi ní gbé. ẹ bá fi yàrá yìí lẹ̀ èmi gan mo fẹ́ lò yàrá yìí. ntẹ̀yàn bá fẹ́ lò fúnra rẹ̀ yóò special nǹkan yẹn á gbé àwọn ìtírìọ̀ tó dáa ni wọ́n parí síbi yìí hùn inú àwọn tí Ọlọ́run fẹ́ lò fúnra rẹ̀ nínú ẹ̀ nìyàwó yìí. nínú àwọn tọ́lọ́run fẹ́ lò fúnra ẹ̀ èyí tó fi ìtírìọ̀ tó gbádùn èyí tẹ̀ ẹ̀ẹ̀kan lè rí àwọn ìtírìọ̀ rẹ̀ lérí àtẹ iná ní ìyá wa tí wọ́n sì lé tọ́lọ́run lọ. ibi tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀. ìtẹ́bí mọ̀ bẹ́ẹ̀. tá a fi dáyé tá a bá yà wá yìí lẹ́nu iṣẹ́ tá a fi wá dàgbà táwa náà tún bímọ táwọn máa tún bá wọn lẹ́nu iṣẹ́ títí di ìgbà tí ìyá wa fi sọ̀kalẹ̀ yìí ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ jọ wọn sùn lẹ̀ yìí. kò sẹ́ni ó fẹjọ́ ìyá wa yìí sùn lẹ̀ rí títí abẹ́gbọ́n ló sùn ní. láti gba àwọn tí ń lọ ayé bọ̀ láti bí àwọn àgbàlagbà lé wọn lọ́wọ́ wọn dàgbà wọn náà tún bí àwa náà tún dàgbà tún mọ̀ wọn. ẹnì kan wá fẹjọ́ wọn sùn lẹ̀. ẹnì kan ò fẹjọ́ wọn sùn láì darí. wọn ò fi sùn lé àfáà límì. wọn ò fi sùn lé àfáà límì. wọn ò fi sùn lé gbogbo àwọn ẹni Ọlọ́run. wọn ò fi sùn lé ọkọ wa. wọn ò fi sùn lé ọkọ. wọn ò fi sùn lé bàbá. wọn ò fi sùn ní gbogbo àdúgbò. ìyá náà balance ayé. ìyá náà balance ayé. wọ́n wá lo ayé. wọ́n wá lo ayé náà. bí èèyàn ò ti fẹjọ́ wọn sùn bẹ́ẹ̀ l'Ọlọ́run náà fẹjọ́ wọn sùn. bí èèyàn ò ti fẹjọ́ wọn sùn bẹ́ẹ̀ l'Olúwa mi náà fi sùn. irú wọn yìí. bí wọ́n ti lọ yìí. nílùú yìí. tí wọ́n jáde kúrò mẹ́yìí. kò lè sírú wọn mọ́. ẹja gbàgbé ẹ̀. àwọn atọ́lọ́hún máa fún ìlú kọ̀ọ̀kan lẹ́sà tó yẹ pé ẹyọ ọ̀kan rẹ̀ náà ló fẹ́ fún wọn kò ní fún wọn rú ẹ̀ náà nìyá wa tí wọ́n wá sí. àwọn atọ́lọ́hún máa fún ìlú kọ̀ọ̀kan lẹ́sà pé ẹyọ ọ̀kan tá a bá ti fún yìí náà ni bówù yẹn pa bówù yẹn ẹjọ́ máa bẹ láyé nítorí bẹ́ẹ̀ fi mú kúrò láyé àlè ìlú wọn mọ́. náà nìyá wa yìí. abàmì èèyàn ni wọ́n. wọ́n sì bí àwọn abàmì ọmọ kalẹ̀. ikú wọn jẹ́ bànújẹ́ fún kó wá. pẹ̀lú bí ọjọ́ orí wọn ṣe bó ṣe wà lókè. pẹ̀lú bọ́jọ́ orí wọn ti ga ni. ìwúlò wọn fún ayé. òun nípa gbogbo ẹni ó sunkún nípa lẹ́kùn. òun nípa gbogbo ẹni tí ń sunkún yà yín lẹ́kùn. péjọ la tó tún rí tara tó fẹ́ fi replace irú ààyè ìyá wa yìí. ìjọ la tó fẹ́ rí bá a ti mọ Olúwa sí mọ́ nínú ayé. òun ni tí àwa kí àwa ọmọ. iná ní táwa torí ẹ̀ kí àwọn ọmọ. ìpè ẹ ṣe pẹ̀lẹ́ púpọ̀. góòdì tí Ọlọ́run gbà lọ́wọ́ yín yìí. góòdì tó yẹ kéèyàn ó kí yín ni. dáadáa ni. Ọlọ́run kó bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ó sì bá wa kí yín. ọlá àwọn ẹni Ọlọ́run. ìyá wa náà. ìyá àlùbáríkà ni wọ́n. lẹ́kọ̀ọ́pẹ́ làwa wà ń JAQMAL. à ń ṣe àṣkárù lọ́wọ́. bá a ti rí ìyá wa ìyá Sakiru. ìyá àfa Sakiru nù ṣé kọ́ sí mú màmá. ìyá wa ní ọmọdá. ọmọ àgbàlagbà. ní àfọ ọlọ́kà. àwọn mọ̀mọ́ ọlọ́kà nù. wọ́n ti wá yọ sí wa. mo ní olóde ewu ẹ̀yìn báyìí mo rà àwọn ìyá wa ni. pẹ̀lú gbogbo àwọn ẹ̀ńtọ́rẹ́jì wọn. wọ́n là wá múlẹ̀ lọ́jọ́ náà. wọ́n wá ní àgbàtàrà àwọn ti yá yìí àwọn fẹ́ wá kí iye ti àfáà yìí ti mọ́mọ́ yìí. ẹ ṣeun. wọ́n ló rẹ̀ wọ́n nígbà náà. kí wọn tàlájà alárùn. Allahu akbar. wọ́n láwọn fẹ́ wá kí mi ti àlùfáà mi Sheikh Hamza.
wọ́n ní àwọn fẹ́ dọ́dọ̀ táyé sí. wọ́n ní ṣe àṣàlátù lọ́wọ́ wọ́n nígbà àwọn lọ́dọ̀ àtàdé ìyàwó làwọn ò rí onílédè gbàtẹ́lẹ̀ kan amálẹ́tẹ́. ok ẹ̀sùn àwọn ti rí ìyá àyà máa lọlé. Allahu ni wọ́n bá fi já sọ́dọ̀ wa. Wọ́n bá fi já sọ́dọ̀ wa ní JAQMAL. Gbogbo wa wọ́n ṣe àdúrà fún wa ń jọ náà káì tààràtààrà kọ́dà èyàn lè mọ̀ pé ọ̀rẹ́ wọn. Wọ́n ṣàdúà wọ́n tó dá síkìrí. Ẹni bẹ́ẹ̀ni wọn là àjọ débẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wẹ̀yìn tí mo rí wọn wọ́n sáré dìde àfa bẹ́ẹ̀ni. ọkọ̀ ìyá ìjẹ́bà ló gbé wa lọ́jọ́ náà òun pátó ti kó wọn wá sí tiwa lẹ́gbẹ̀ẹ́ alájà ti déwájú. wàláì wọ́n wá àwọn ní tiẹ̀ ń pè mí ìbá ti wá báyìí. wàláì wọ́n wá ṣàdúà wọ́n ṣe síkìrí. ìyá bá tún wá ń bọ̀ ya ìyá bá tún wá dìde. wọ́n tún wá jó. èmi kéde fídíò ọ̀dà kí n bẹ lọ́wọ́ èmi náà bá abájọ. àṣé wọn á tún fi yín náà dágbére fún wa náà ni. àṣé wọn tó wá fi yín dágbére náà ni. bẹ́ẹ̀ ni wọ́n ní mo wá kí àwọn bẹ́ẹ̀ ni wọ́n wà ní hálà tí wọ́n wà wọ́n sì tún rántí pé àwọn jẹ gbèsè káwọn tún wá kí ọmọ àwọn. ọba kù yín náà. Ọlọ́run mú ẹ̀mí wọn pàdé ẹ̀mí àwọn ẹni rè. Wọ́n pàdé ẹ̀mí àfáǹdá. Wọ́n pàdé ẹ̀mí àfáàgbà níbi ìmọ̀sà. Mú ẹ̀mí wọn pàdé bàbá wa Alhaji àgbà. Lẹ́mi wọn pàdé bàbá wa Sheikh Adam. Lẹ́mi wọn pàdé bàbá wa Gbarigidoma. Lẹ́mi wọn pàdé àfáàgbà Lágbàjì. Mú ẹ̀mí wọn pàdé àfáàgbà ní Sóró. Lẹ́mi wọn pàdé gbogbo àwọn ẹni rè. Ọlọ́run mọ́sà bá wa bùkún kẹ́ wọn. Ọlọ́run kó bá wa bùkún kẹ́ wọn. Ọmọ mẹ́mi wọn pàdé bàbá ń kọ̀rọ̀ àtàwọn ẹni rè tí ìyá wa jà lùbáríkà wọn. Ẹjẹ́ àpapọ̀ káṣe kò lè hùwà láwù mẹ́ta níwọ̀n bá wa tí Ọlọ́run ní ká concentrate sí táwí. Ẹjẹ́ àpapọ̀ ṣe kò lè hùwà láwù mẹ́ta. Ọlọ́run mọ́sà bá wa mú bá wọn nù sáré. Ọlá Muhammad Rasulullah. Ọlá sallallahu alayhi wa sallam. Bismillahir rahmanir rahim. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Olóyìn ò dúró lọ́kàn bẹ́ẹ̀. Ìyá wa àgbà. Ọmọ ẹni rí. Táwọn ẹni rí tọ́ tó sì gba títọ́. Tí ó bá àwọn tí wọ́n tọ́ lójú jẹ́. Ẹ̀gbọ́n bàbá níyàwó bá ti múlùwà sí dáa. Bàbá ni wọ́n dáa wọ́n sì mọ́. Ìgbà mi ń bẹ tọ́lọ́run máa dára. Àwa yọ èso jáde lára arú wọn. Èso òun ni ó wá bá gbogbo ohun tí wọ́n ṣe jẹ́. Àmọ́ ìyàwó àgbà bá ti múlùwà sí lẹ́yìn ìgbà tóun tí a náà dá lọ́dọ̀ Ọlọ́run tán. Ọlọ́run ní ń tọ́ da nílò jàlálù rẹ̀ mí fún ọ. Jàmálù nílò. Jàmálù Ọlọ́run ni pé tó bá fẹ́ lo jàlálù ẹ̀ ó lè ọmọ àfà tọ́jẹ́ ni Ọlọ́run tọ́jẹ́ ni eré yóò sì yọ̀yọ́ kú yọ̀rá rẹ̀. Ó fẹ́ bẹ́ẹ̀ ó ti máa lò lọ́nu. Àmọ́ ń lo jàmálù mi ẹni tí mo ti ṣe ọ́ yìí tí ó jáde lára rẹ̀ náà bí ti ṣe òun náà nù ni. Yóò tó wá dùn mọ́. Òun náà ni àwọn ìyá wa tí wọ́n jókòó. Àwọn ìyá wa Al-Hidayah. Ìyá tiwa ni wọ́n. Ar-rasulu awla bil mu'minina min anfusihim wa aswajuhu ummahatuhum. Ìyàwó àwọn àfà. Ìyàwó àfà wa. Ìyá wa nù. Àwọn náà tó wá jẹ́ àfà wa. Láyọ̀tọ̀ tí wọ́n. Ó ti rí báwọn nísìn. Àwọn àyá yìí àwọn wọ́n èé sọ obìnrin wọ́n wá obìnrin ẹ̀dá
àmọ́ àwọn èso obìnrin nínú jẹ́yàn. Wọ́n wáyé ní dẹ́dá obìnrin, àmọ́ wọn kì í ṣe obìnrin nínú jẹ́yàn. Ìtọ́lọ̀ ń fún wa ńlẹ̀ inú. Ìtọ́lọ́ tó fún wa ńlẹ̀ inú. Tọ́lọ̀ ń bọ̀ wá nù ni. Ìtọ́lọ́ ń bọ̀ wá nù ni. Tí gbogbo ayé ń ná gàáwò. Èyí tí gbogbo ayé náà gàáwò. Tí ò fún ìlú míì nírú ẹ̀. Kò fún ìlú míì nírú ẹ̀. Ìyá tó jókòó yìí. Ìyá tó jókòó yìí. Tí gbogbo àwọn àfa àwọn ẹni rere ni wọ́n ń wí pé eléyìí ju ọkùnrin lọ. Eléyìí ju ọkùnrin lọ. Tí wọ́n wá fijọ́ kan sọ ọ́ rí jáde wípé ọmọ àgbàlagbà ni mí, authority ni mí. Ẹ̀rẹ́ yìí tẹ̀ ń rí pé authority òun ti ya wèrè. Èyí tó ń ṣe bí authority, bí authority kì í. Kọ́dà kọ́ jẹ́ pé àwọn ẹni rere ni wọ́n bí sàmá wà ládùn lòun. Ikú bí ni wọ́n bí wèrè ní èè. Ọjà ambassador rẹ̀ fáwọn tó bí òun. Kò jẹ́ aṣojú rẹ̀ fáwọn tó bí. Àwọn tí wọ́n jẹ́ ambassador rẹ̀ aṣojú rẹ̀ àwọn rèé tí ìyá wa fi lọ lè bá Ọlọ́run ń dúpẹ́ tọ́lọ́run ṣe fún wọn ni lára yá wa yìí. Wọ́n dúpẹ́ tó lúwa mi ṣe fún wọn lára yá wa lè hìdáyà ni. àbíńjọ́ ta àgbà tí wà ń lọrin yìí wọ́n fẹjọ́ ìyá wa sùn lọrin rí bí wọn ò ti fẹjọ́ ìyá wọn sùn wọn fẹjọ́ ọmọ náà sùn lọrin. wọn ò ṣe fẹjọ́ ìyá sùn bẹ́ẹ̀ ni wọn ò fi tọ́ máa sùn Ọlọ́run ò ti burú ìyá wọn ní ipò míì nínú ìlú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni òbòlú míì náà ni irú tiwọn náà. irú tiwọn náà. Bí ìyá wa bá wá kú tá a bá ń sunkún tá a bá rírù ìyá wa lè dáyà kí láàbá yà ṣe alhamdulillah. Ìyá wa sọ̀kalẹ̀ rẹ̀ kò tí ọmọ ṣáájú. Bọ́bá jásí pé bí ìyá wa ti lọ yìí tó bá jásí wípé bá mi lọ́lọ́run bá ṣe kí láà sọ fọ́lọ́run jẹ̀mọ́ bóò láà ṣe kí láà fọ́lọ́run ṣe ó wù kọ́ dára bẹ́ẹ̀ náà nù nígbà tí ó wá dára bànújẹ́ fún wa bẹ́ẹ̀ pé ó tó dáa náà ni. Akíyín púpọ̀. Ipò ẹ̀kú ẹ̀yìn ìyá wa. Ọlọ́run ọmọ kí. Ọlá Muhammad Rasulullah. Lẹ́yìn ikú ìyá. Gbogbo ń tọ́jẹ́ dùnú ni ó máa wọnú ilé wa báyìí. Ọlọ́run ò ní bẹ́yìn wa jẹ́ fún wa. Albarkola ya Nabi Muhammadu. Ọlá sallallahu alayhi wa sallam. Ọlá sallallahu alayhi wa sallam. Táàsì àlàwà ṣe. Ọya, bàbá wa gbọdọ̀ bù. Táàsì àlàwà ṣe. Àwa bá yín kẹ́dùn ni. Ètò wá sí ń pè ní táàsì à. Ìwà kí yín pé ẹ pẹ̀lẹ́. Ànábì fọwọ́ sí púpọ̀. Ọlọ́run ọmọ kí yín. Ọlọ́run ó ṣe yín, Ọlọ́run ó rẹ̀ yín. Ọlọ́run ó dáwọ́ tẹ̀ yín. Lọ́wọ́ àánú rẹ̀. Àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àbúrò lẹ́yìn. Àtàwọn tí wọ́n ń jẹ́ aṣíwájú. Ọlọ́run ò ní fa burú kankan sí yín. Ọlá àwọn ẹni Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ akí ẹ̀yin ẹgbẹ́ wákà tọlọ́hun tànábì. Akí ẹ̀yin ẹgbẹ́ wákà tọlọ́hun tànábì. Wákà tọlọ́hun tànábì. Wákà tọlọ́hun tànábì. Akíyín púpọ̀. Akíyín púpọ̀ o. Ní gbogbo Kwara State. Ní gbogbo Kwara State. Ipò ẹ̀kú ara fẹ́ra ku ẹni ó jẹ́ ọba wa tó lọ. Ẹ̀kú ara fẹ́ra ku ẹni ó jẹ́ ọba wa tó lọ. Tí bàbá wọn bá lọ níyàn. Tí bàbá wọn bá lọ níyàn lọ́wọ́ wákà. Wọ́n ni ọmọ já sáájú. Ẹ bá ń wá agádà. Ẹ ṣàjòkó ẹ jòkó báyìí. Ẹ wá máa já sáájú. Tí wọ́n sì lo aṣáájú náà dáadáa. Tí gbogbo kó wá sí ìròyìn wọn pẹ̀lú dáadáa. Tọ́ ẹ bóyá. Nítorí pé bẹ́ẹ̀ bá rí òde lọ tálájà bá dé wọ́n kò wọ́n lọ báyìí. Tọ́wọ́ yìí ti lẹ́la tó bá sọ fún wọn wọ́n pé ọlọ́mọ mi bíbẹ̀ obìnrin ọmọ mi bíbẹ̀ ta. Allah. Wọ́n lọ sí bẹ́ẹ̀ bá wá dọ̀hùn bẹ́ẹ̀ bá pa gbogbo owó náà lé wọn gbé lọ tó lọ gbé. Tẹ́rí báyìí. Kò sí bẹ́ẹ̀ lè gbàgbọ́ wọn níwò lójú. Dhikirul fata umru udani. Dhikirul fata umru usani. Ẹ má sunkún mọ́ ya. Lẹ́yìn ìgbà tó bá kúrò láyé, òun náà lámọ̀ fi ká fún àwọn ẹnu ààyè tí ya wa bàbá Batimoluwa sí ń dí fún àwọn ohun wákà ọkẹni tí ó dìrú ẹ̀. Ẹnu ààyè tí ya Batimoluwa sí ń dí fún àwọn ẹgbẹ́ ohun wákà ọkẹni tí ó dì bẹ́ẹ̀. Àwọn àkànbẹ tí wọ́n bá kú wọ́n kú fún ẹgbẹ̀rún èèyàn. Àwọn àkànbẹ tó bá kú ẹgbẹ̀rún èèyàn lẹ́kú fún. Ẹlòmíì tó bá kú òun nìkan ló kú fún rẹ̀. Ẹlòmíì tó bá kú ó kú fún rẹ̀. Kọ́dà ẹlòmíì ò kú fọ́mọ. Kọ́dà ilé òde mà pé yà kú. Alẹ́ ẹlòmíì ò kú fọ́mọ. Ẹlòmíì ò kú fọ́mọ.
ẹlòmí ò kú fọ̀rẹ́ ẹlòmí ò kú fàdúgbò ẹlòmí ò kú fùlú òun nìkan náà ló wáyé ìjọ ó sì kú òun náà ló kú fún rẹ̀ àmọ́ ìyàwó Bàtímolúwàsí wọ́n kú fún gbogbo ẹgbẹ́ wákà wọ́n kú fún àwọn olówó ìlú wọ́n kú fún àwọn àfáà ńláńlá nù wọ́n kú bá àwọn ọlọ́lá wọ́n kú bá àwọn ọmọ kódà wọ́n kú bá àwọn àfáà ìyá ní bí ya wa táwọn tẹ́nìkan ọ̀bá róde lọ́nú àwọn tó jí pé kí ni ó wá jẹ òde táwọn wá ní ní wọ́n ní lọ́wọ́ wọn a wá gbé kan pé ìwọ ni ó lè ṣe tọ́ ọba débẹ̀ ọlọ́mọ ọmọ mi bímọ ó bíbẹ̀ ta ni òjò ráyè wá tọ́ bá wá darí gbogbo owó tó bá pa ìyá ọ̀wá ní mú mẹ́ ọ̀wá ní wọ́n ló ní máa gbé lọ ala wa sala Maulana ala wa sala bàbá wa ọlọ́run ó jẹ́ àríyìn pẹ́ bàbá wa àgbà nísàlẹ̀ kòtò nú ọlọ́run mọ́sà jẹ́ àríyìn pẹ́ ọlọ́run wọlá ń tíya wa àfọ́ ọlọ́ka wí yìí ọlọ́run bá wa kẹ́yà wa ọlá àwọn ẹni ọlọ́run ọlá pé ọlọ́run máa gba bí wákà wọn sọ̀rọ̀ áyà kan wákà kan ni wákà àwọn èyí ṣe ordinary wákà ẹ̀rí múdùnmúdùn mímọ̀ ń bẹ̀ ìjọba àfà ẹ̀bà ń bẹ̀ wọ́n sì máa sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́run ẹ̀wọ̀dún náà tọ́pẹ́ ní mo kọ́ lójú wọn tá ń pé gba ilé àdúrà ní ẹjẹ́ àgbámú ìgbà ilé àdúrà ní ẹjẹ́ àgbámú kọjá lùbá kọjọ làyálí bílí láfilẹ̀ màná ní ẹjẹ́ àké bí kúrì sí ìhùlẹ̀ mà tọ́ dájú làkàdíjà kúnlẹ̀ mà tọ́ dára bí àjẹjà ilé ọmọ kúlà oṣù ẹ̀bẹ̀ ọlọ́run ló kù gbogbo. níjọ́ tí wọ́n dá wákà náà àwọn nǹkan èlé báyìí wákà tá ń wí n tó súnmọ́ 50 ọdún ni àbí kọ́tà 50 ọdún bẹ́ẹ̀ tí wọ́n ti dá wákà ọlọ́run wá ní ó ní tí lọ n tó wú tá a ti fi hàn ọ́ kalẹ̀ yóò ṣẹlẹ̀ lójú ẹ̀ ọwọ́ lè ń ṣe àbí ò lè jàmá kò sí ẹni ọba very far sí nǹkan básìkò yìí ti rí yóò rí bá sí wákà ya wa Bàtímolúwàsí. wọ́n fẹ́ sọ̀rọ̀ gbàtà wà ń bẹ̀ yìí àdúgbò lo wákà ya wa Bàtímolúwàsí. èyí ò túmọ̀ wípé àwọn náà ṣe tírà kalẹ̀. àwọn náà ṣe tírà kalẹ̀ nípa àgbà. ọgbọ́ wàtàràkàtì ba'da wafatiha dhikran jamilan. wọ́n fi táwọn fi rántí wọn lẹ̀ láwọn. dhikran jamilan. táwọn fi sọ̀rọ̀ pa wọn lẹ́yìn ikú wọn. ẹ̀yin wákà. ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn wọn bàjẹ́. ọlọ́run ní jẹ́ kí ìyá wọn bàjẹ́. wà á ní fẹ́yìn wọn tú yín ká. ọlá Muhammad Rasulullah. ọlá àwọn ẹni ọlọ́run. akí àdúgbò wa yìí. akí gbogbo òlu. àtúnkí bàbá wọn bá a lọrí bẹ́ẹ̀. wípé wọ́n kú ara fẹ́ra kú ọ̀kan nínú èso tọ́lọ́run tó gbà lọ́wọ́ wọn. Akí bàbá ìmámù àgbà, akí bàbá ìmámù Malé, akí bàbá ìmámù Gàmbàrí, akí bàbá wa Jánásì, akí bàbá Arábàná, akí gbogbo àwọn àfáà àgbà ńlọrin. Gbé wọn kó ara fẹ́ra kú yá wa, ọlọ́mọsà bá wa kẹ́ wọn, ọlá Muhammad Rasulullah, ọlá sallallahu alaihi wasallam. Inna àtẹ́yìnà kan, Suratul Fatiha kan, àtáyà ẹyọ kan, ọlọ́run o, má jẹ́ yín ìyàwó bàjẹ́ o. Ọlá Muhammad Rasulullah ẹjẹ́ àpapọ̀ ká ṣe dáadáa bẹ́ẹ̀ Yorùbá ọ̀sẹ̀lẹ̀ lọ́rọ̀bẹ̀ká wà ní har iná ṣàní àkà Bismillahir Rahmanir Rahim Ar-Rahmanir Rahim
إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم التحيات لله التحيات لله والصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام عليكم ورحمة الله. bàbá ìmáàmù rẹ̀ jókòó ara wọ́n ń jẹ́ ọkọ̀ ìyá wa àtúbàsùkò yìí bẹ́ẹ̀ lọ́wọ́ fáwọn náà ẹ̀mí gígùn àtàláfíà kó ṣe fún wa kó ṣe fún ìyá wa náà kó ṣe fún gbogbo kó wa náà ọlọ́ àwọn ẹni ọlọ́run àmì rẹ̀ ní mẹ́ta tó dáa. Àmín. Àmín. Àmín ya Allah. Ọlá adúmbẹ̀hún. Adúmbẹ̀hún báwo.